àwọn tí bàbá àràbà fárun abẹ́ wọn, àwọn ìyàwó ilé tí bàbá àràbà fárun abẹ́ wọn, wọ́n ti sọ̀rọ̀ o. Wọ́n ní nǹkan kan ò gbúdọ̀ ṣẹ̀mí àwọn tí wọ́n bá ní iná ń jó lórí omi ẹ pé kìlọ̀ lè kórú ẹ̀ wá. Ẹ gbọ́n tí wọ́n sọ o. Bàbá àràbà, mo sọ fún yín, kábíyèsí ọba Olúwo ti sọ̀rọ̀ sẹ́yìn. Bàbá àràbà yìí náà ló lọ síbi òòṣà Àjàgùnmọ̀lè tí wọ́n fi ṣépè fún ọba Olúwo. Rí bí náà ẹ máa fi wò ó. Bàbá àràbà, nǹkan kan ò gbúdọ̀ ṣe àwọn ìyàwó ilé tẹ́ gbarun abẹ́ wọn o. Ẹ dákun, irú àṣírí wo nìyẹn débi pé kẹ́ máa fárun abẹ́ torí pé èèyàn fẹ́ wọ gbòòrò? Àní kábíyèsí Olúwo sọ pé aburú tí ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó pè lóníṣẹ̀ṣe ó ju tẹ́ ẹ̀ rí níta lọ. Ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n sọ. Mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi share fídíò yìí, ẹ bá mi share rẹ̀, òun ló ṣe kókó. Bàbá àràbà kódà wọ́n ní wọ́n ti gbé wọn lọ sílé ẹjọ́ rí nígbà kan rí, àmọ́ mo sì ń bọ̀ wá lórí yẹn. Ẹ jẹ́ ká gbọ́ fídíò náà. Bismillah. Torí wípé a kì í mọ̀ kẹ́yìn náà kẹ́ lè ṣe àtúnṣe. Mo gbọ́ dáadáa wípé ẹ kì í gbọ́ ẹ̀ẹ́dẹ̀ nígbà, ṣùgbọ́n èmi ò sọ wípé kẹ́ gbọ́ kẹ́ gbà o, ṣùgbọ́n kẹ́ lè ṣe àtúnṣe lórí àwọn nǹkan tí ẹ ń ṣe yìí kí àwọn mìíràn míì kí wọ́n má bàa kó sí akódò ìwà tẹ́ ń wù, ìwà àbàjẹ́ yìí. Bó ṣe máa ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀ṣe nìyẹn tí a máa sọ. Mo ti fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí sílẹ̀ fún àwọn àgbàlagbà kí wọ́n take action lórí ẹ̀. Bàbá, a lot of people wà silently tí wọn ò fẹ́ jáde síta gbangba torí pé wọ́n bẹ̀rù yín. Ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀rù yín wípé kẹ́ má bàa pa àwọn, kí ẹ má bàa bà nǹkan wọn jẹ́. Gbogbo àwọn tí ẹ wá gbọ́ ohun wọn yìí náà, èèrà ò gbọ́dọ̀ rìn wọ́n, orí ò gbọ́dọ̀ fọ́ wọn, ẹ̀dọ̀ ò gbọ́dọ̀ dùn wọ́n torí wípé wọ́n ní àwọn fira àwọn kọ yín lọ́rùn. Bẹ́ẹ̀ ni, torí gbogbo wọn ni wọ́n mọrú èèyàn tí ẹ jẹ́. Bàbá wa Awúrelà, ẹ jẹ́ ká kúrò nídìí ìwà àbàjẹ́ là ń sọ. Ẹ̀yin oníkọ́mẹ̀ntì oró, bàbá náà wọ́n láwọn ti sọ fún yín wípé kí ẹ bọ́ sí orí page, kí ẹ máa comment, kí ẹ máa sọ oríṣiríṣi láti máa da aṣọ bo àwọn ìwà àbàjẹ́ tí wọ́n wù. Mo tún fi àsìkò yìí sọ fún yín pé kò sí bẹ́ẹ̀ sì lè bo òtítọ́ mọ́lẹ̀ tó, òtítọ́ ó máa padà lékè ni. Kò sí bẹ́ẹ̀ ṣe lè bo òtítọ́ mọ́lẹ̀ tó, òtítọ́ ó máa jáde síta gbangba ni. Èyí ni mo fi ń sọ fún yín wípé ẹ kúrò nínú ìwà àbàjẹ́, ẹ kúrò nínú òkùnkùn, ẹ kúrò ní inú ìwà tí ò dáa. Pàápàá jùlọ orí àpèrè Olú Ìwó, àpèrè ọba lóde Ìwó, Olúwo Modù ọba òrìṣà ni Ràṣídì. Ẹni tẹ́ fi rólé lóde Ìwó ó lọ ṣe orí ilẹ̀ nílẹ̀ Lárúbáwá, àwọn ò sì mọ ìdájọ́ tó tọ́ sí. Gbogbo ìjìyà tó bá wá tọ́ sí pé ó ṣorí ilẹ̀ nílẹ̀ Lárúbáwá ẹ lọ fi jẹ́ o. Àṣẹ. Ẹ gbéra, ẹ pe ẹyẹ ayé, ẹ pe ẹyẹ ọ̀run, ẹ pe ògògò bàbá ẹyẹ, ẹ pe gbogbo àwọn ẹyẹ tí ń jẹ fún jẹgbẹ ẹyẹ tó táyé dá tó tẹjọ dá, gbogbo àwọn àgbàgbà adájọ́ ẹyẹ ìgbàanì, ẹ pè wọ́n lọ sóde Ìwó, ẹ lọ rèé dájọ́ ń bẹ̀ o. Àṣẹ. Ẹ lọ rèé dájọ́ fÓlúwo o. Ràṣídì ti ṣe tẹ́nìkan ò ṣe rí, ẹ jẹ́ kójú rẹ̀ rí tẹ́nìkan ò rí o. Ó tún wọ́n Ràṣídì tá a pè lọ́ba tó ń ró lédè yóò ti bẹ̀ sí níbú yín o. Ó ní kò ní da fún yín, ó ní kò ní da fún yá yín, ó ní kò ní sọ fún yín ta ló ń jẹ́ bẹ́ẹ̀, ó ta ló ń jẹ́ Àjàgùnmọ̀lè. Ràṣídì ní ta ló ń jẹ́ Àjàgùnmọ̀lè, ó ní mọ́tò ní ó pa. Ràṣídì wí o, ó wí bẹ́ẹ̀ fún yín o. Ràṣídì bú yín o. Àwọn ọmọ fẹjọ́ sùn yín o. Àwa ò retí nǹkan kojú pé a ti fẹjọ́ sùn yín kẹ́ ẹ lọ dájọ́ yín, kẹ́ ẹ fẹjọ́ ẹ̀sùn Ọlọ́run Olódùmarè, kẹ́ ẹ lè ṣe ìdájọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ,